àṣírí nákàlí àwọn àfáà ni mo gbé wá sórí ètò lọ́jọ́ tèmi. Gbogbo ìgbà náà kọ́ láàmú mú tewétegbò wá sórí ètò. Nákàlí àwọn àfáà lélẹ̀ tí mo gbé wá fún yín lórí ètò lọ́jọ́ tèmi. Ẹ̀yin náà rí i pé ẹnu hàntú ni a wà báyìí. Àkọ́kọ́ àwọn nǹkan tí ẹ fẹ́ bá mi wá, ẹ bá mi wá àbẹ́là, ṣé bẹ́ẹ̀ lẹ mọ̀ ń pè é, ìmọ́lẹ̀ mẹ́ta tó jẹ́ funfun. Ẹ bá mi wá mẹ́ta. Síwájú náà ẹ jẹ́ n dárúkọ mi fẹ̀yìn ara lé. Kọ́mọ yà yín lẹ́nu èmi ọmọ yín náà rèé, ọmọ oníjà kòmánà Muhammadu Akọ́wọlé Akọ́rẹ̀dé tí gbogbo èèyàn pè ní ohun ìfẹ́ SOMIDA. Ní báyìí nákàlí ni mo gbé wá fún yín lórí ètò lọ́jọ́ tèmi. Ẹ bá wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan kẹ́ mọ bá mi bọ̀ lórí ètò. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì tá a wà yìí. Bóyá yín ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, ẹ má ṣe iyèméjì, orí ìkànnì ọmọ káàrọ̀ oòjíire náà ni a wà yìí. Ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, kò ní jẹ́ kẹ́ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Bóyá bá fẹ́ bá mi ní gbólóhùn, abẹ́ fẹ́ mọ̀ nípa àkọsẹ̀jáyé yín, abẹ́ fẹ́ mọ̀ nípa àràwọ̀ yín, ẹ bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà mi tẹ́ ti mọ̀ bí ẹni mọ̀wó +229 97 74 76 51 fún àǹfààní ìtẹ̀gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Ní báyìí mo ní ẹ bá mi wá àbẹ́là ẹyọ mẹ́ta, ẹ bá mi wá. Ó wà nínú iṣẹ́ nákàlí àwọn àfáà tí a fẹ́ ṣe yìí. Lẹ́yìn wá àgbà náà, ẹ bá mi sọ fún ẹni tó máa hàn tó hàn dáadáa. Àwọn ẹni tí wọ́n máa hàn tó hàn, tẹ́ bá rí orí wàhálà yìí nísìnyí, ẹ rí i pé àwọn hàn tó ni ó wà lórí wàhálà yìí. Ẹ wá bá mi sọ fún ẹni tó máa hàn tó hàn, yóò wá wá tákàdá funfun. Eré tákàdá funfun yìí ó ní àwọn nǹkan tí a hàn sérí rẹ̀. Kí ni àwọn nǹkan tá a hàn sérí rẹ̀? Mò ń bọ̀ amójú ẹ̀rọ mi ń ṣọwọ́ sí mi lókè lọ́hùn. Ẹ mọ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì tá a wà yìí. Mo ní ẹ bá mi wá ẹni tó máa hàn tó hàn dáadáa. Hàn tó fẹ́ hàn kì í ṣe hàn tó pọ̀ kan. Àyà kékeré kan ni. Àyà ọ̀hún ń bẹ nínú Suratul Jumu'ah. Àyà ọ̀hún ló parí Suratul Jumu'ah. Kí ni àyà ọ̀hún? A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa idha ra'aw tijaratan aw lahawan faddu ilayha wa tarakuka qa'iman qul ma indallahi khayrun minal lahwi wa minat tijara wallahu khayrur raziqin. Àyà ayọ̀kan ṣoṣo yìí òun la fẹ́ hàn. Ẹ gbọ́ mi yé. Àyà ayọ̀kan ṣoṣo yìí òun ni a fẹ́ hàn sórí tákàdá. Kó má yà yín lẹ́nu. Tí n bá ti ń hàn, ẹ máa wò ó nísìn. Ó yá ẹ máa wò mí nílé lọ́hùn-ún. Mo kẹ́yìn tẹ wà ní Paris lọ́jọ́ tèmi. Wa idha ra'aw tijaratan aw lahwan faddu ilayha wa tarakuka qa'iman qul ma indallahi khairun minal lahwi wa minat tijara wallahu khairun razikina. Àyà náà nìyẹn, ọ̀kan nìyẹn, òun ló parí Suratul Jumu'ah. A wá pààrà rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. Àkọ́kọ́ ni mo ti hàn yẹn. A tún kọ ìkejì. Wa idha ra'aw tijaratan aw lahawan faddu ilayha. Mo kẹ́yìn àfáà tẹwà létí ìgbọ́ ò, mo ṣèbà lọ́jọ́ tèmi. Wa tarakuka qa'iman qul ma indallahi khairun minal lahwi wa minat tijara wallahu khairun
rọ̀zìkìnà. Ó di méjì, ẹlẹ́ìkejì ni ahọ́n yẹn. Ẹlẹ́ìkẹta náà òun ló níṣẹ́ kékeré kan nínú. Iṣẹ́ wo ni? Ẹ wò ó, mò ń padà bọ̀ sórí ètò, ẹ mọ̀ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì tá a wà yìí. Gbogbo ẹ̀yin àlèhùlà máa ò tẹ wà létí gbọ́, mo kí yín lọ́jọ́ tèmi, a kú iṣẹ́ Olúwa. Ọba mi àláwùrábì kò ní padà lẹ́yìn ẹnìkọ̀ọ̀kan wa. Àyà ẹlẹ́ẹ̀kẹta òun náà ní afẹ́bọ́sí àti han méjì. Ìkẹta ló kàn báyìí. Ìkẹta náà mo ní ó níṣẹ́ nínú. Bẹ́ẹ̀ bá wọ àyà yìí látòkè délẹ̀ ẹ rí i pé mímù mẹ́rin ní bẹ nínú rẹ̀. Tẹ́ bá wò àkọ́kọ́ wàìdárọ̀ aw tijaratan aw lahwan faddu ilayha watarakuka qa'iman. Mímù kan ní a fẹ́ mímù eléyìí. Ó yẹ yín nísìn. Kulma mímù kan tún léléyìí náà a tó fẹ́ òun náà. Indallahi khairun mina mímù ẹlẹ́ẹ̀kẹta ní a tó fẹ́ òun náà. Ó yẹ yín nísìn. Mina lahawi wa mina mímù ẹlẹ́ẹ̀kẹrin rèé a tó fẹ́ òun náà. Ó yẹ yín nísìn. Tó túmọ̀ sí pé ẹlẹ́ẹ̀kẹta àyà ẹlẹ́ẹ̀kẹta tá a fẹ́ kọ yìí a fẹ́ mímù mẹ́rẹ̀ẹ̀rin tó wà nínú rẹ̀. Ẹ mọ bá mi bọ̀ ẹ rí bí mo ṣe ń ṣe nísìn. Ẹ mọ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì tí a wà yìí. Kó mọ̀ yà yín lẹ́nu hàntú tó wà lórí wàhálà yìí kò sí nínú iṣẹ́ tá a fẹ́ ṣe ẹnìkan ló bẹ hàntú yìí. So mo ṣẹ̀ṣẹ̀ parí ẹ̀ ni mo fi ní kí n sáré ṣe eléyìí. Èyí tá a fẹ́ lò ní èyí tó wà lórí wàhálà yìí kì í tẹ́lòmíì ni. Ẹ̀yin náà ti rí pé ó ti gbẹ mọ́. Iṣẹ́ yẹn ni Ọlọ́run fi rán wa. Tó bá jẹ́ ti ká hàntú Ọlọ́run fi rán wa ni. So ẹlẹ́ẹ̀kẹta àyà ẹlẹ́ẹ̀kẹta náà ẹ wò bí mo ṣe ń ṣe àwọn mímù mẹ́rin tó wà nú ẹ̀ láfẹ́fẹ́. Ẹ wò bí mo ṣe ń ṣe gbà. Wá ìdá rọ̀ áwó. Wá ìdá rọ̀ áwó. Tijaratan áwó láhàwán. Áwó láhàwán faddu ilayha watarakuka mímọ̀ àkọ́kọ́ ni a fẹ́ mímọ̀ àkọ́kọ́ ẹ̀ náà rí pé mo ti fẹ́ báyìí ẹ rí mímọ̀ àkọ́kọ́ a fẹ́ kọ́ ìmán a ti fẹ́ ó ní ohun tá a fẹ́ kó sínú rẹ̀ ẹ rí pé mi ò tí ì pa ojú rẹ̀ dé ó dìgbà tá a bá kó kinní yẹn sínú rẹ̀ ká tó pa ojú rẹ̀ dé ẹ jẹ́ n tẹ̀síwájú kọ́ ìmán kúlmá mímọ̀ ẹlẹ́ẹ̀kejì òun ló kàn lẹ́ẹ̀kan náà nípa ojú tiẹ̀ náà dé kúlmá ó ní ohun tá a fẹ́ kó sínú rẹ̀ gẹ́gẹ́ bí mo ti sọ má indallahi khairun ẹ̀rí mímọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ní khairun mina lahawi khairun mina lahawi mímọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ló kàn wà mínà ó ti yá àwọn àfáwọn tí wọ́n wà létí gbọ́ wà mínà ìntì fẹ́mi ẹlẹ́ẹ̀kẹrin wà mínà wà mínà tìjárọ̀ wallahu khairun razikina. Ẹ̀kẹta délẹ̀ nù níbẹ̀ yẹn àwọn kí la fẹ́ kó sínú mímù yìí ibi tíṣẹ́ wà gangan nù ṣùgbọ́n ẹ má bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì tàwa ilé ẹ̀ka sí. Mo ní àwọn mímù tí a fẹ́ yìí ó ní àwọn nǹkan tá a fẹ́ kó sínú rẹ̀ ohun tá a fẹ́ kó sínú rẹ̀ Suratu Nasri ni Suratu Nasri tí àwọn àfáàmọ́ ń pè ní idha jaa nasrullahi wal fath wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwaja fasabbih bihamdi rabbika wastaghfirhu innahu kana tawwaba. Òun la fẹ́ kó sínú mímù kọ̀ọ̀kan. Ìyá mi ajá bẹ̀kẹ́ láti Paris wọ́n mọ̀ wípé àṣebà kúrò èdè kéwù ní fi ń ka kéwù bílémbílém báyìí. Ìyá mi ọmọ láìbàdé mo kí ní Paris lọ́jọ́ tèmi ẹ̀yin náà ti mọ̀ pé táwọn ìbàdé ni mo mọ̀ ń ṣe bí àfà Ọlọ́run kó gbà fún wa. Ìdájà la fẹ́ kó sínú àwọn mímù yìí ìdájà nasrullahi wal fath
ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. lẹ́yìn tẹ́ ẹ bá gbé ìzájà sínú mímú ìtàn ẹ wá tì mímú náà ẹ wá fẹ̀mí rẹ̀ láṣà àwọn olóyìnbó faransé ẹ rí i pé mo ti tì í nísìn á tún ṣe bẹ́ẹ̀ fún mímú ẹlẹ́ẹ̀kejì ìzájà nasrullahi والفتح ورأيت ناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. mímọ́ ẹlẹ́ẹ̀kejì lọ ẹ wá fẹ̀mí rẹ̀ ẹ wá tì mímú náà ó kàn mímọ́ ẹlẹ́ẹ̀kẹta إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. mímọ́ ẹlẹ́ẹ̀kẹta lọ ẹ wá tì mímọ́ ẹlẹ́ẹ̀kẹta ó wá kàn mímọ́ ẹlẹ́ẹ̀kẹrin إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. mímọ́ ẹlẹ́ẹ̀kẹrin lọ ẹ wá fẹ̀mí rẹ̀ lẹ́yìn tẹ́ ẹ bá fẹ̀mí rẹ̀ tán ẹ fi àsàlátù ẹ fi parí rẹ̀ tó túmọ̀ sí pé Allahumma salli ala sayyidina Muhammad wasallim. iṣẹ́ hàn tó yẹn tán nù ṣùgbọ́n ẹ dákun ẹni tẹ́ ẹ bá fẹ́ kó hàn tó ṣe hàn tó yìí fún yín ẹ dákun ẹ sanwó gidi fún àáfà oníhàn tó yìí kínú rẹ̀ dùn ẹ̀yin àáfà oníhàn tó mi ò gbá dẹ̀fẹ́ndà fún yín o ẹ̀yin àáfà oníhàn tó ṣùgbọ́n ó yẹ kí wọ́n sanwó hàn tó yìí fún àáfà tó fẹ́ ṣe kínú rẹ̀ dùn kí iṣẹ́ náà kó lè dáhùn dáadáa. lẹ́yìn tá a ti parí hàn tó yìí ìgbésẹ̀ olókàn ẹ máa bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. mo kí yẹn káàbọ̀ padà sórí ìkànnì tá a wà yìí. mo ní ìgbésẹ̀ tó kàn báyìí ẹ wọ òwú dúdú àti òwú funfun tẹ́ ẹ bá ti wọ òwú méjèèjì àbẹ́là mẹ́ta tá a sọ tẹ́lẹ̀ ìyẹn ìmọ́lẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ẹ kọ́kọ́ fi òwú dúdú àti òwú funfun ẹ fi di mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ẹ dì wọ́n kó ṣe déédéé ara wọn ẹ dì wọ́n kó ṣe déédéé ara wọn. sáà tí o bá mi wọ òkú náà kókù náà wà ń bè kàn bẹ̀ àwọn ọmọ wa ń tòsí mi ẹ dì í kí mẹ́tẹ̀ẹ̀ta kó ṣe déédéé ara wọn. oyè yín nìsín ẹ̀rí mẹ́tẹ̀ẹ̀ta ó ti ṣe déédéé ara wọn báyìí ẹ sáà ti fi okùn díẹ̀ fi wé lẹ́yìn tí mẹ́tẹ̀ẹ̀ta ti ṣe déédéé ara wọn gbé okùn yẹn kalẹ̀ kó wá láàmú fún mi lọ́hùn yára díẹ̀ ok bá mi mú okùn yẹn dání bẹ̀ kó má ṣe nǹkan ó ti gbọ́ Àbẹ̀kẹ́
ẹ ṣeun ẹ rí báyìí ìdí tí mo fi ní kẹ́ ẹ dì í ná òun ni pé tẹ́ ẹ bá dì í ẹ̀rín pò ti lè mú kí bàbá mi Alhaji Ibrahim Jẹ́gẹ́dẹ́ láti ìlú Pèrèpà lọ́hùn-ún àwọn ni wọ́n fi wá sí ọ̀nà kí ó yìí bàbá sì morúkọ téwé ń jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n morúkọ tégbò ń jẹ́ ẹ̀mí gígùn àtàlàáfíà ara fún bàbá ẹ bá ń kí ìyá tó bí mi lọ́mọ àti bàbá mi tó bí mi lọ́mọ nílùú Pèrèpà níbẹ̀ kò ní bàjẹ́ fún yín tí a bá ti dì í báyìí tán kí ó tá a hàn tẹ́lẹ̀ sórí ìwé ẹ gbé àbẹ́là yìí sínú rẹ̀ ẹ ń wò bí mo ṣe ń ṣe gbà nílé ẹ jẹ́ kí ẹnu àbẹ́là yìí kó yọ sókè díẹ̀ ẹ wá wé mo kẹ́yìn àfáà lẹ́ẹ̀kan sí o ìyẹn àfáà onákàlí mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ fi wé tẹ́ ẹ bá fi wé ìdí náà ẹ ṣe ìdí náà kí àbẹ́là náà kó lè ráyè jókòó torí lílo rẹ̀ eré ìjókòó ni àbẹ́là yìí fẹ́ wà ó yé yín nísìn ẹ rí lẹ́yìn tí ẹ bá ti wé tán tẹ́ ẹ sì ṣèdí fún àbẹ́là yìí kó lè jókòó okùn dúdú àtokùn funfun ẹ bẹ̀rẹ̀ sí ní fi wé lẹ́ẹ̀kan náà káwé ní pápápá ẹ mọ́ gbàgbé ẹ jẹ́ kí orí àbẹ́là yìí kó yọ sókè o ẹ bá mi wé dáadáa okùn yẹn ò wókè dáadáa mo kí ẹ̀yin tẹ́ wà ní Canada lọ́jọ́ tèmi mi ò ní wá yín tì lọ́jọ́ tèmi ẹ bá ń kí àwọn èèyàn mi tí wọ́n wà ní ìlú Amẹ́ríkà lọ́hùn-ún mo sì kí ẹ̀yin tèmi tẹ́ wà ní London èyí tí UK mo kí yín o mo rọ́wọ́ yín nínú lórí ìkànnì tá a wà yìí ìfẹ́ tẹ́ fi ń bá wa lò ìfẹ́ òun ò ní parẹ́ ẹ̀yin tí Paris mo gbàgbé yín o mo mọ rọ́wọ́ tí yín náà lórí ìkànnì tá a wà yìí Ọlọ́run jẹ́ àmọ́ ní ìlọsíwájú kò ní bàjẹ́ fún gbogbo wa ṣe rí pé mo ti ń wé báyìí ẹ má gbàgbé ẹ jẹ́ kí ìdí náà kó wà dáadáa tí ó lè fi jókòó ẹ rí ẹ bá mi wé dáadáa fi okùn yẹn lẹ̀ lọ́hùn fi okùn náà lẹ̀ Àríkẹ́ ṣùgbọ́n kí n lè ráyè wé dáadáa lẹ́yìn tá a bá ti wé ibùṣe ìgbésẹ̀ olókàn mo ń padà bọ̀ sórí ètò mo kí yẹn káàbọ̀ padà sórí ìkànnì tá a wà yìí lẹ́ẹ̀kan sí ní báyìí ibi tá a ń lọ gan ládé yìí ṣe rí àbẹ́là yìí ẹ̀rín tó ti wà lórí ìjòkó báyìí àbẹ́là yìí ó ti wà lórí ìjòkó bó ṣe wà lórí ìjòkó yìí orí ìjòkó bẹ́ẹ̀ lẹ fẹ́ gbé síbi tí ẹ fẹ́ ṣiṣẹ́ yìí sí bó jẹ́ nínú ṣọ́ọ̀bù yín ìyẹn bòtíkì lẹ fẹ́ ṣiṣẹ́ yìí sí ìyẹn nínú bòtíkì ẹ wá ìkọ̀rọ̀ kan nínú bòtíkì yín àbí kẹ́ ẹ wá ìkọ̀rọ̀ kan níbi ilé iṣẹ́ yín àbí níbi tẹ́ ẹ ti máa ń ṣiṣẹ́ ẹ wá ìkọ̀rọ̀ kan níbẹ̀ kẹ́ ẹ gbé e sí tẹ́ bá ti gbé e síbẹ̀ ẹ taná sórí àbẹ́là mẹ́tẹ̀ẹ̀ta kẹ́ ẹ filẹ̀ kó mọ̀jọ́ lọ ẹ sáà ti wà ń bẹ̀ àmọ́ mọ́ lọ taná sí nínú bòtíkì ẹ kó o filẹ̀ kó o lọ lé o tí bòtíkì ẹ bá lọ gbaná mọ́ ròyìn pé bóyá Bàákòrédé ló gbé wá tó o bá mọ̀ yín pé o fẹ́ kúrò ní bòtíkì mọ́ taná sí àsìkò tó o bá wà ní bòtíkì ní kó o taná sí kó o mọ ṣọ́ kí ṣọ́ọ̀bù rẹ kó mọ̀ lọ gbaná torí tá a bá ń sunkún a máa ń rìnrìn ni ó yẹ yín nìsín so tó bá ti wá taná sí mọ́ ṣọ́ tí bá ti ń jó lọ tọ́lọ́run bá bá ẹ ṣe tó bá jó kanlẹ̀ lọ mọ̀ yí pé bùtíkì rẹ̀ ọjà yóò mọ̀ ya síbẹ̀ èrò yóò mọ̀ ya bó bẹ̀ ni torí ń tá a kọ nínú hàǹtó tá a hàn sí rí ìwé yìí àwọn àfáà tí wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ wọ́n lè jẹ́rìí sí ohun tí mò ń sọ yìí tẹ́ ẹ bá mọ̀ túmọ̀ ń tá a kọ síbẹ̀ dáadáa èrò yóò mọ̀ ya bó ṣọ́ọ̀bù rẹ̀ ni ṣùgbọ́n ẹni títí ẹ bá jó débì kan tó bá kú òkúta ti ń bẹ níbi tó ń tajà yẹn ni àbí òkúta ti wọnú ilé iṣẹ́ rẹ̀ yẹn ni ìṣe ni kó o wá àtúndè tó dára kó o lò kí gbogbo ọ̀nà lè ṣí fún ẹ kó o bá lè nílọ síwájú. ẹ wò ó mo ní tẹ́lọ́rùn yìí òun ni ohun tó jẹ mí lógún ẹ lọ dán iṣẹ́ yìí wò ẹ má fojú kékeré wo iṣẹ́ yìí àwọn àfáà onínákàlí tí wọ́n wà létí ìgbọ́ àwọn ni wọ́n lè jẹ́rìí sí ẹ lọ dán an wò bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ẹ fẹ́ mọ̀ nípa àkọsẹ̀jáyé yín àbí ẹ fẹ́ mọ̀ nípa àràwọ̀ yín àbí ẹ láwọn àlákàlà kan tẹ́ ẹ fẹ́ mọ̀ túmọ̀ rẹ̀ ìṣe ni kẹ́ ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ọ̀rọ̀ ní kẹ́ ẹ sọ ẹ má pè mí mo máa ń sọ ní gbogbo ìgbà ṣùgbọ́n àwọn èèyàn wọ̀nyí gbọ́ ìpè yín àmọ́ dà mí láàmú ṣùgbọ́n àwọn ìbéèrè yín ẹ jẹ́ kó mọ lówó lórí torí pé kíni wọ́n ní ìrọ̀rùn igi náà ní ìrọ̀rùn ẹyẹ
ẹ wò ó gbogbo ẹ̀yin náà tẹ́ bá wà ní ọ̀nà jíjìn àbẹ́yìn náà tí ẹ bá láǹfààní láti lè ṣiṣẹ́ yìí àbẹ́ ẹ̀rọ afa oníhàn tó lè ṣe hàn tó yìí fún yín ìṣe ni kẹ́ ẹ bá mi sọ̀rọ̀ ẹ̀yin náà ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp àǹfààní wà láti ṣe fún yín tí ń sì fi ránṣẹ́ sí yín tẹ́yìn gan ẹ mọ̀ lò nínú ṣọ́ọ̀bù yín tẹ́ mọ̀ lò ní bùtíìkì yín ẹ ṣeun púpọ̀. ní báyìí ẹ̀yà àgbẹ̀ mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkọsùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn mímọ fẹlẹ́ ìṣèlú ọlọ́jọ́ tèmi mi ò nílò lọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò nílò lọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ àti bẹ̀nà o ẹni tó wá ní mọ́bọ̀ òun ní dẹ́bà o Muhammadu akóde Bakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọlọ nàmbọ̀ ọ̀nà máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ mọ̀ ń dágbére lórí ètò kì í ṣe ti kú kì í ṣe tarùn ìpàdé mi àti yín ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tá a tún máa pàdé mi ò fi sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀.